mo wá gọ́fúnà former gọ́fúnà wa lógùn state rí Ọ̀ṣọ́bà mo ń gbé nílé wọn ní Bodilum. Wọn ò fẹ́ kí family yín bẹ́ẹ̀ ni sà kó máa rí wọn. bẹ́ẹ̀ ni títorí ẹ mọ̀ pé àwọn olówó security purpose náà máa ń lò àwọn ti believe pé bóyá kéèyàn bá wá ta in fact pé káwọn èèyàn wá kí wọn bóyá wọn lè lọ múṣẹ́ wọn lè pè torí tèmi ń rò ní gbogbo ẹni pé báwo ni ìyàwó mi àtàwọn ọmọ mi ò ṣe lè wá kí mi bí tí mo ti ń ṣiṣẹ́ tó jẹ́ pé wọ́n dẹ̀ fún wa ní 24 hours nítorí pé mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé awakọ̀ ni mí a bí mi ní ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 1978 ìrìnàjò bàbá mi ibi tó ti ń lọ bí síbi iṣẹ́ ṣá incident kan ṣẹlẹ̀ bàbá mi ṣàbà incident yẹn lọ ní 1998 lóòdù ṣá èmi jẹ́ ọmọ tó yẹ pé ọmọ líle mo ṣá bẹ̀rẹ̀ sí máa lọ tẹ̀lé mọ́tò kò ní bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn kì í fẹ́ kí family wa máa ríyàn níbi tá a ti ń ṣiṣẹ́ tá a bá ti kúrò níbẹ̀ ní aago 4 nírọ̀lẹ́ Saturday a máa wọlé padà nírọ̀lẹ́ Sunday láago 4 padà a gbọ́dọ̀ padà nírọ̀lẹ́ aago 4 ní ìjọ Sunday padà tó dà máa rí sí ìmúṣẹ́ níjọ Monday ní ọ̀rẹ́ wa ń jẹ́ lóṣù pé àfi kí n bá gbé wọn padà síbi tí mo ti gbé wọn mo ní bí tí mo ti gbé yín kẹ̀ nínú ìyẹn kọ́ ni wọ́n bá mi sọ pé lánàá bàbá kan ní èmi gbé wọn mo lọ já wọn sí express wọ́n ti kówó lápò òun mo ní ẹ̀sà ẹ̀yin lẹ́jọ́kọ̀ sí iwájú ni mo ń wa mọ́tò ṣé èmi tí mo ń wa mọ́tò ni mo fẹ́ mọ bí wọ́n ṣe kówó yín gbogbo ẹ̀ńtẹ̀ mi ò mọ àárín yẹn ò yé mi mọ́ mo kàn rí pé wọ́n ní wọ́n máa gbé mi lọ kóòtù ó di pé wọ́n gbé mi wéléwé ran látọ̀rọ̀ wéléwé ran àwọn ẹ̀nẹ́ béèrè pé àdádà ìbọn dà kíní kankan pàmílà mọ́tò mi lọ́gbà lọ́ọ̀ mi mọ nǹkan tó ń sọ èkó tí yé mi wọ́n ẹbí mi láti léwé náà ṣáná ṣe ní àfikún dá mi padà sí Awólọ́wọ̀ yẹn èmi náà ti pé iṣẹ́ ìjọba ni ọ̀tọ́ bá ní kí wọ́n fi mí lẹ̀ wọ́n lè publish wọn lọ́pàá pé wọ́n ti gba owó lọ́wọ́ mi náà wọ́n ṣe fi mí lẹ̀ o nǹkan pé kóòtù ni èmi ò dẹ̀ mọ nǹkan tó mi mọ túmọ̀ kóòtù mi ò ṣẹjọ́ rí mi ò ó di pé musa ìdè ló kóòtù yẹn tìtorí gbà tẹ́mi débẹ̀ àwọn wọ́dà obìnrin kan wà àǹtí yẹn Ọlọ́run rán sí mi tìtorí àǹtí yẹn ló máa ń sọ fún mi pé orí ló mọ̀ bó ṣe fáìn gbà tó wọ́rí báyìí ṣé rònú ló wá ń rò tí nǹkan ẹ̀ fi wọlé wọ́lé lè ṣeré lórí fídì mọ́ àwọn rìdíìmù yẹn nígbà tó máa wá àwọn náà gba lọ́ọ̀yà fún mi lọ́ọ̀yà tọ̀wọ̀n rìdíìmù yẹn ní ò jẹ́ ibẹ̀ ni mo ti mọ do not release ọ̀nà wà lórí PI mi èmi ò dẹ̀ ní sẹ́yìn gbogbo ẹ̀mí ò tí get crushes ó ti máa ń fìdí wọ́n gbà ẹ̀mí mi ò tí gba ẹ̀mí náà ti sẹ́rù máì mo wà bí skeleton. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ sì kálẹ̀ ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn òun náà ní orúkọ mi. Arákùnrin kan rèé tó déédéé pè mí wọ́n sọ fún mi pé àwọn fẹ́ rí mi. Màá rò wípé kí ló ṣẹlẹ̀ wọ́n sọ pé àwọn fẹ́ rí mi. Wọ́n á gbéra apá wá fún wọn ní ọjọ́ òní pé màá kán sínú ọkọ̀ láti wá bá wọn. Bó tilẹ̀ jẹ́ pé kò sígbà àti àkókò mo fẹ́ fi rí arákùnrin yìí mo wá dájọ́ fún ọ lónìí kọ́ pé
arákùnrin tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí o wípé màá kàn sí wọn mo ti wá débẹ̀ ní ọjọ́ òní ẹ ra sà káàsán bọ̀dá káàsán. ẹni pé ẹ fẹ́ rí mi bẹ́ẹ̀ ni bàbá mi. lákọ̀ọ́kọ́ kí lorúkọ yín orúkọ mi ni Abdulrasaq Ọládèjì. ẹ sọ̀rọ̀ sókè dáadáa káwọn èèyàn orúkọ gbọ́ mi jẹ́ Abdulrasaq Ọládèjì. kí ló dé tẹ́ sọ pé ẹ fẹ́ rí mi àti pé ọmọ bíbí ìbò ní mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn àmọ́ mo gbé ní ìlú Abẹ́òkúta púpọ̀ jù. sọ wípé ẹ ní ìrírí tẹ́ fẹ́ sọ fún ohun tí mo ṣe pè ní ìrírí pé kẹ́ lè ṣèrànlọ́wọ́ yẹn fún mi ni pé àwọn ìrírí kan wà tó jẹ́ pé ó máa ń gbé mi lọ́kàn pé mo máa ń wò pé lẹ́yìn tí n bá ti bọ́ lọ́hùn sọ èèyàn tún gbọ́dọ̀ ní aláfọ̀rọ̀lọ̀ tó lè sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan yẹn fún. òun ni ìgbésí ayé téèyàn ń gbé láyé téèyàn jẹ́ wà sí pé bóyá báwọn bàbá màmá wa ṣe gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ ni bódẹ̀ ṣe wá ń lọ sìn nítorí pé mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé awakọ̀ ni mí. so a bí mi ní ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 1978. nígbà tá a bí mi yẹn mo gbé nílùú Ìbàdàn bọ̀ tí ìyá tó bí mi jẹ́ ọmọ Abẹ́òkúta bàbá mi jẹ́ ìlú Ìbàdàn. gbà tí ìrìn àjò yẹn ṣẹlẹ̀ láàrin bàbá mi àti ìyá mi ṣá ìyá mi jẹ́ ẹni Abẹ́òkúta àwa jẹ́ ẹni tó fara rò yá wa torí bàbá wa ó jẹ́ ẹni tí kò ń gbélé tó jẹ́ oníṣẹ́ ìjọba. asáàdì èrò Abẹ́òkúta ìgbà tá a dé èrò Abẹ́òkúta yẹn ó di pé a padà sí máa lọ sí skul. nígbà tá a bẹ̀rẹ̀ sí skul wíwá wọn ṣèǹjì kíláàsì wa síbi tá a wà láti primary aṣáàjáde 6 ní ìbáyìí ṣá. nígbà tá a máa jáde yẹn ṣá ìrìn àjò bàbá mi àti ìyá mi bàbá mi ti ń wálé láti ìlú Ìbàdàn ó ti ń wá sọ́dọ̀ màmá wa. nígbà tí ìrìn àjò yẹn ṣá ń lọ àwa ń lọ sí iléèwé wa báyìí máa dé lọ́jọ́ kan náà ní bàbá wa ti wá o ẹ mọ̀ inú àwa náà dùn pé bàbá wa ti wá láti jẹ́ pé àwọn ṣáà bàbá wa ṣe dáadé ìrìn àjò yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ pé dáàdi wa máa ń wá ní ẹ̀ẹ̀kan lóṣù ẹ̀ẹ̀mejì lóṣù ó di pé ìrìn àjò yẹn làwa ṣàṣèṣì Abẹ́òkúta. so tá a bá ti fẹ́ ṣe ọdún iléyá wọ́n máa ń kó wa lọ sí Ìbàdàn a máa jọ lọ ṣe iléyá máa lọ flex pẹ̀lú àwọn family àtàwọn dáàdi wa. àwa ṣáà ní òkè Abẹ́òkúta ti mọ́ wọn lára ibẹ̀ la ṣáà bẹ̀rẹ̀ sí gbé oníṣẹ́ ń lọ kọ́ṣẹ́ oníléèwé ń lọ sí iléèwé àwọn èèyàn àtàwọn ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi. alọ́ndì ròdù ṣá bàbá mi náà ṣàkó wá sí Abẹ́òkúta pé kó máa fara rò wá bàbá mi náà dẹ̀ tó rẹ̀ǹtì ilé sí ibi báyìí ní lọ́mọdé bẹ́ẹ̀ ni sà. ìgbà tí bàbá mi náà rántí lé sí ibà a máa ń lọ sọ́dọ̀ dáàdi wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn náà ti wà lọ́dọ̀ mọ́mì wa wọ́n máa wá sọ́dọ̀ mọ́mì wa. just so good ní ìrìn àjò bàbá mi ibi tó ti ń lọ bí síbi iṣẹ́ ṣá incident kan ṣẹlẹ̀ bàbá mi ṣàbà incident yẹn lọ ní 1998. ìgbà tí bàbá kú ní 1998 yẹn ó wá pọ̀ àwa àti màmá wa ẹ mọ̀ ìrìn àjò yẹn wá di pé Ọlọ́run ló mà ní kí bàbá àtìyá ti papọ̀ mọ́ra wọn dé pé àbá má di pé ẹni tó máa dá ilé wa mọ̀ ní Ìbàdàn lónìí dórí pé àbá wa wá kú sí ìrìn àjò wa tó wá sábẹ́kúta ṣáwọn ẹbí máa jẹ́ ká gbé wọn lọ sí Ìbàdàn pé wọ́n ní síbẹ̀ ti mú kúrò ṣé bó ti kúrò nílé ó ti wá sọ́dọ̀ ìyàwó ẹ̀ ṣáṣá sin bàbá ṣá bá tiẹ̀ lọ ní 1998 yẹn ìgbà tí bàbá kú ní 1998 yẹn ìrìn àjò yẹn lọ àwa ń lọ kọ́ṣẹ́ à ń lọ sí iléèwé mi àtàwọn àbúrò àbúrò mi ìyá wa ẹ̀gbọ́n mi kan náà kọ́ ló ń bá mi forí jì nísìnyí ẹ̀gbọ́n mi yẹn náà ti di olóògbé nísìnyí ẹ̀gbọ́n mi yẹn ṣáà ń sponsor àwa àbúrò ẹ̀ lẹ́yìn ó ti yẹn alọ́ndì ròdù ṣá èmi jẹ́ ọmọ tó yẹ pé ọmọ líle mo ṣá bẹ̀rẹ̀ sí máa lọ tẹ̀lé mọ́tò mo máa ń lọ ṣe kọ̀ǹdọ́tọ̀ mọ́tò láti lè fíìdì àwọn àbúrò mi láti lè jẹ láti lè mu ó ti yẹn ibi tí mo ti ń ṣe kọ̀ǹdọ́tọ̀ mọ́tò yẹn owó ti ràn mọ́ wa lójú ìyá mi ṣáà gbìyànjú pé mo ṣáà gbọ́dọ̀ kọ̀ ṣiṣẹ́ wọ́n lọ fi mí síṣẹ́ mechanical engineering ni mo kọ́ ṣùgbọ́n nígbà tí ìrìn àjò yẹn ń lọ tí a ti jẹ àti mu ó rọrùn díẹ̀ púpọ̀ kò ní nira mọ́yàn owó tí mò ń rí nínú iṣẹ́ mọ́tò yẹn ó ti jẹ́ kójú mi kó ràn ó rí pé mò ń pa iṣẹ́ jẹ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ọ̀gá mi wá ń báyà mi jà ó ti yẹn so ìyá mi dẹ̀ tó ń jẹ́ ńgbà yẹn ìyá mi máa ń gbóúnjẹ pé Rasaki kí ló dé o fẹ́ kọ́ṣẹ́ kíníkan ẹgbẹ́ owó tèmi rí kò ẹ̀mọ̀ musáde tó yẹ pé mo paṣẹ́ yẹn ti ṣá mo wá ń lọ ṣiṣẹ́ mọ́tò mo ń lọ bá mọ́tò ṣiṣẹ́ along the road mo sáà mọ mọ́tò yẹn wà mo di pé mo di èrò tó ń wa ọkọ̀ ìgbà tí mò ń wa mọ́tò yẹn nínú ìrìn àjò mọ́tò yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ṣe nǹkan fẹ́ yàwó fẹ́ ní nǹkan tó yẹ pé èmi náà ti di pé mo di baálé ilé mi ìyá mi náà ti gbá kámú pé mi ò lè kọ́ṣẹ́ mọ́ along the road pé ìyá fẹ́ gbìyànjú kóun lọ tọrùn bọ́ gbèsè kóun ra mọ́tò yẹn fún wa nígbà tó di 2002 ìyá náà fàyè sílẹ̀ so ó wá ìrìn àjò yẹn wá ti wọ̀ mí lọ́rùn pé kí ló ń ṣẹlẹ̀ ṣé ilé ayé yìí hàn fẹ́ kéèyàn ṣe rere ni àbí báwo pé kéèyàn bá nù fẹ́ dáwọ́ ṣe nǹkan tó jẹ́ kó máa
successful fún yàn ló jẹ́ pé nǹkan àjálù kan máa já lu nǹkan yẹn. Ìyá mi náà fòṣọlẹ̀ ó kú ní 2002. Nígbà tí ìyá mi kò fòṣọlẹ̀ tó kú ní 2002 yẹn, ìrìnàjò yẹn wá ti wọ̀ mí lọ́kàn, ó ti wọ̀ mí lọ́rùn, ó wá ku èmi, bọ̀dá mi yẹn, àwa jọ ń hustle láti lè máa sponsor àbúrò tó wà lẹ́yìn wa. Ó ti yẹn, mo wá bẹ̀ sí tẹra mọ́ mọ́tò yẹn, mò ń tẹra mọ́ mọ́tò yẹn lórí pé mo ṣáà ń bọ́ wọn olóríire pàdé, àwọn aláàánú pàdé níbi tí mo ti ń ṣiṣẹ́ mọ́tò yẹn, ọ̀nà ṣáà ń ṣí, ọ̀nà ń ṣí. Mo gbalé, ó di pé mò ń bímọ, ọmọ ti ń wà, mo ti di family man, èmi náà ò tá sọ̀wọ́n ìyá mọ́. Wọ́n wá kí wa, kémi náà lọ kí wọn, kémi náà gbọ́mọ lọ kí wọn. Mo ṣáà di pé mo marry, mo ṣèyàwó. So along the road ni mọ́tò kan, incident kan tó wá ṣẹlẹ̀ tó wáyé pé ó máa ń gbomi lójú mi nínú iṣẹ́ mọ́tò yẹn ojú pé nínú ìrìnàjò tí mo wá rìn, mo wá former governor wa lógùn state rí, Ọ̀ṣọ́bà, Chief Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà. Mo jẹ́ kan nínú driver wọn. Bẹ́ẹ̀ ni bàbá mi, nínú driver Chief Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà. Mo ń gbé nílé wọn ní Bodilon. Kí ló jẹ́ kí n kúrò níbẹ̀ ni pé àwọn èèyàn kì í fẹ́ kí family wa máa rí yàn. Wọn ò fẹ́ kí family yín bẹ́ẹ̀ ni sà, kó máa rí wọn. bẹ́ẹ̀ ni, títorí ẹ mọ̀ pé àwọn olówó security purpose náà máa ń lò. Àwọn ti believe pé bóyá kéèyàn bá wá ta in fact pé káwọn èèyàn wá kí wọn, bóyá wọ́n lè lọ múṣẹ́ wọn lè pè torí tèmi rò ní gbogbo ẹni pé báwo ni ìyàwó mi àtàwọn ọmọ mi ò ṣe lè wá kí mi bí tí mo ti ń ṣiṣẹ́. Tó jẹ́ pé wọ́n dẹ̀ fún wa ní 24 hours níbi tá a ti ń ṣiṣẹ́. Tá a bá ti kúrò níbẹ̀ ní aago 4 nírọ̀lẹ́ Saturday, a máa wọlé padà nírọ̀lẹ́ Sunday láago 4 padà. A gbọ́dọ̀ padà nírọ̀lẹ́ aago 4 ní ìjọ Sunday padà tó dà máa receive iṣẹ́ níjọ Monday. Ìgbà tí mi wá ń bá nǹkan rẹ̀ mọ́, kí ni yóò lè pè mí, mo ṣáà kúrò níbẹ̀. Ó di pé ìgbà tí máa dá Abẹ́òkúta padà ṣá, mo gbé ibì kan náà pè níbẹ̀ ní Ọgbẹ́ ni mò ń gbé títí ní ọ̀rẹ́ mi kan wá ní bàbá kan máa ń gbé mọ́tò fún wọn ní installment. Ń gbé kí n lọ gba installment lọ́wọ́ ẹnìyẹn. Mo ní ẹni tí ó mọ̀ mí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ní ibẹ̀ náà tó kùn ti máa ṣiṣẹ́ pé ó máa pe ọ̀rẹ́ òun kan, ọ̀rẹ́ òun yẹn máa introduce mi. Wọ́n ní tá a máa ṣe ni pé èmi ò lè sáré gba installment bẹ́ẹ̀ yẹn, mi ò mọ bọ́ọ̀lù ṣiṣẹ́ ní ọ̀nà ibẹ̀ yẹn pé but ọ̀rẹ́ yẹn kó bá lè máa ṣíwọ́ fún mi. From there, ọ̀gá yẹn ó máa mọ̀ mí, àjọ lè máa ṣiṣẹ́. Ó ṣáà mú mi connect mọ́ ọ̀rẹ́ yẹn, àjọ ń ṣiṣẹ́. So ìgbà tá a jọ ń ṣiṣẹ́ yẹn ni ó di pé mò ń lọ deliver fọ́gá yẹn, mò ń lọ deliver, mo dẹ̀ ń ṣe dáadáa. Ọ̀gá yẹn ní like ni, ó di pé kí n máa gbé mọ́tò mi lọlé, ó máa ní kí n máa gbé mọ́tò lọlé. Ó ṣáà rí mo ń ṣe mọ́tò pé bíi pé mi mọ́ ni mo wá ń sọ fọ́gá yẹn pé sà, èmi náà máa ṣe ọmọlúwàbí pé mo máa ń gbọ́ pé ẹ bẹ́ẹ̀ ń ṣe báyìí wá ní kí n ṣe máa ṣiṣẹ́ náà ká ṣì máa wò. Alóńdó ṣiṣẹ́, mo ṣáà tẹ́rí sí installment mọ́tò yẹn, mo ṣáà gba mọ́tò yẹn. Ìgbà tí mo gba mọ́tò yẹn, mo ń ṣiṣẹ́ lọ nígbà tó wá di 2013. Mo ń ṣiṣẹ́ yẹn lọ. Nígbà tó máa di 2014, incident kan tó wáyé pé ó máa ń gbomi lójú mi jẹ́ ni pé epo wá wọ́n lọ́dún yẹn. Nígbà tí epo wọ́n lọ́dún yẹn ni mo bá àti tò ní randa fúnjọ́ méjì àrépo rà, wọ́n ti bà mọ́tò jẹ́, mọ́tò ẹlòmíì. Ẹ máa ṣáà àríyọ mọ́tò yẹn lọ́dún yẹn. Àwa náà ń tepo ní Ṣàgámù. Nígbà tó yọ tá a dé Ṣàgámù, bá a ṣe lè la repo ní Ṣàgámù nìyẹn. Àrépo rà lọ́jọ́ tá a dé bẹ̀yẹn, àti kíù sínú, a lè yọ mọ́tò jáde mọ́, a ṣáà sùn nílé epo yẹn mọ́jú. Nígbà tó di ìjọ́ kejì ló máa di ìrọ̀lẹ́, nǹkan bíi aago 4 kọjá, àrépo yẹn rà. Ìgbà tí màá répo rà ní Ṣàgámù tà, mo wá lọ yí padà ní Express Junction náà máa ń pè bẹ́yẹn. Mo lọ yí padà l'Express Junction yẹn. Ìgbà tí mo yí padà l'Express Junction yẹn, àwọn èrò tí wá wà nílẹ̀ rẹpẹtẹ. Mo kàn dúró kémi bọ́lẹ̀ kí n lọ bá àwọn tó ń ṣiṣẹ́ pé ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ fún mi ní èrò bí mi ló ń bí báyìí. Kí n tó padà dé, mo ti rí àwọn èrò tó ti wọlé sínú mọ́tò mi. So èmi kọ́ tí mo dé máa bojú ẹ̀, mo dé pé àṣẹ tèmi náà ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, mi ò ní sanwó fágbèrò mọ́ nìyẹn. Èmi náà kàn yí padà ni mo kàn bọ́ sí di mọ́tò, mo kàn start mọ́tò. Bágbèrò yẹn ṣe rí pé mo start mọ́tò lọ́ọ̀kan, ó kàn yọgi, ó ń lé mi bọ̀ ní gbìdìdì, mo sáà yọsẹ̀, mo tẹ̀ràn lọ. Mi ò tí ì lè rìn láti gbèrú mi báyìí sí bí ìpẹ̀kun létà ìwó lọ yẹn lọ ni mo wá sọ fún àwọn èrò pé Abẹ́òkúta 500 ni o. Àwọn èrò yẹn máa sọ fún mi pé bọ̀dá tí lọ́dẹ̀ náà máa sọ mọ́ ni láti jẹta tí mo ti sòfò epo mi ò rè pòrà. Nígbà tó ń gbé 700 lórí tọ́ọ̀nù tí wọ́n ní kẹsàn 500 tẹ́ni 300 mo lè gbà. Ní tó ṣẹlẹ̀ pé lọ́la pẹ́ ti wọlé, èmi náà dẹ̀ sanwó bá gbèrò, ẹni tó bá sọ 400 kó jókòó ká máa lọ. Wọ́n bá ní àìrọ̀ wọn lè sọ 400. Bàbá kan wá jí léṣù nínú mọ́tò yẹn. Bàbá yẹn ló wá ní kémi dá wọn padà síbi tí mo ti gbé wọn. Sà, mi ò lè yí padà l'Express. Ókè, ohun tí màá lè ṣe ni pé kẹ́ bá fẹ́ bọ́lẹ̀ mi máa gbé dé toll gate, kẹ́ni bọ́dì kó bọ́lẹ̀ ń bẹ̀. Ibo lẹ ń lọ gangan nígbà náà lọ́hùn? Abẹ́òkúta ni mò ń bọ̀. Mo ti repo ní Ṣàgámù yẹn, mò ń bọ̀ nílé. So ní ọ̀rẹ́ wa ń jẹ́ léṣù pé àfi kémi bá gbé wọn padà síbi tí mo ti gbé wọn. Mo ní bí tí mo ti gbé yín kẹ́, mi ò lè yí padà ní báyìí, Express ní báyìí, kò sí tí bá ti padà máa dé toll gate kí n tó yí padà. Ókè, máa gbé obìnrin tó kẹtọ lọ bọ́lẹ̀. Obìnrin kan wà nínú mọ́tò yẹn tó jẹ́ pé obìnrin yẹn jẹ́ ẹni tó pé ó pọn ọmọ kan, ó dẹ̀ fa ọmọ méjì dání pẹ̀lú Galamus go. Obìnrin wa ní dáàdì ẹ jọ̀ọ́, Igbó Ọ̀rà lòun sì ń lọ.
ń pé kí n jọ́ ti tòró lọ pé kí n gba 300 lọ́wọ́ yẹn pé lẹ́yìn 300 tó wà lọ́wọ́ òun yìí gbogbo tó kù lọ́wọ́ ń sìn bí 1000 plus ni pé òun ò dẹ̀ mọ iye mọ́tò tó máa gbé Igbó Ọrà tóun bá tún dìde láfẹ́ wá òun sì máa wọ mọ́tò gáràjì ibi tóun ti máa lọ wọ mọ́tò Igbó Ọrà. Ẹ mọ̀ obìnrin mo wá pìtì ẹ̀ pé tí n bá jálè síbẹ̀ yẹn ní tó gèsì yẹn lóòótọ́ èrò pọ̀ ó lè má tètè rí mọ́tò tó dẹ̀ tó ní báàgì ni tó dẹ̀ pọnmọ tó dẹ̀ máa ju ọmọ ẹ̀ pé èrò dẹ̀ ń sáré wọ mọ́tò gìrìgìrì tó bá jẹ̀jà rí mọ́tò kan tó park mo yá ni ok ẹ̀yẹn jókòó sínú mọ́tò tí gbàtí mo dẹ̀ dé sókè mo dẹ̀ já àwọn bàbá yẹn lẹ̀ lọ́sọ̀gbù bẹ́ẹ̀ mi ti máa délé nìkan bíi aago 7 yẹn ilẹ̀ ṣíṣú múdá ó rẹ̀ ń pọ́nà yẹn ni máa ná ní ọ̀la ó kàn díjọ́ kejì mo gbé mọ́tò mo fẹ́ lọ ṣiṣẹ́ lọ́nà yẹn bàbá mi mo yí padà ní express junction báyìí aláyé má bínú àná báyìí ni ọ̀rọ̀ ṣe jẹ́ kí n lọ sọ fún báyìí lásán kan gbọ́ mọ́tò yẹn tí bàbá yẹn sọ nìyẹn kí ni kò tẹ yé mi nǹkan tán sọ kò tètè yé mi mọ́tò tí bàbá yẹn sọ nìyẹn kí ló ṣẹlẹ̀ gbà tí máa dé bẹ́ẹ̀ sànáwá ni ṣé mo mọ̀ mo ní mi ò mọ̀ ní sàmú ni wọ́n ní mọ́tò ibo ni mo ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní Sango Fọ ni mo máa ń ná wọ́n ní kí ni mo wá ṣe lọ́nà yìí mo ní mo wá rẹ pé ìgbà lánàá ni mo ní mo dẹ̀ rí pé rò wà lọ́nà yìí báyìí ni mo ṣe ní kí n wá fi epo yẹn ṣẹ́ lọ́nà yìí báyìí pé lánàá kẹ́lẹ́ lè mo gbèrò mi ò fún wọn lówó ó ní mo ṣe rò pé léènì kí n wá tọmọ olúwàbí mi ṣe wọ́n nínú ìyẹn kọ́ ni wọ́n bá mi sọ pé lánàá bàbá kan ní èmi gbé wọn mo lọ já wọn sí express mo ní mi ò gbé wọn já sẹ́sẹ̀ búlò tọ́ ni bọ̀ express kan mo já wọn sí o tó gate ni mo já gbogbo èrò sí o ń pé bọ̀ ṣùgbọ́n èrò kan tó kù nínú mọ́tò obìnrin ni ó dẹ̀ ní ọmọ lọ́wọ́ ló jẹ́ kí n gbé obìnrin yẹn títorí pé obìnrin yẹn níbi tóun lọ sí jìnnà owó tó dẹ̀ kù lọ́wọ́ n kò lè gbé òun débẹ̀ pé kí n jọ ètò ọ̀rọ̀ lọ́mọdé pí sí ọmọ yẹn pé ó gbọ́mọ dání ó ní gálámọ̀sì pé kóun jókòó sínú mọ́tò náà ní bàbá yẹn náà san 7,500 nù pé business pé 7,500 yẹn ni ó jẹ́ ká já òun lẹ̀ sí express mo wá ní 7,500 ṣé èmi tí mò ń wa mọ́tò ni mo fẹ́ rí bàbá kò sọ 7,500 nù gbogbo wọn ni mo dẹ̀ já sí toll gate bàbá mi ìyẹn kọ́ ni mo sọ nọ́mbà náà fi kí n lọ yí mọ́tò mi padà o mo bá lọ yí mọ́tò padà wọ́n bá ní kó pe bàbá tí ó ṣẹlẹ̀ sí bàbá yẹn ti fi nọ́mbà yẹn lẹ̀ síbẹ̀ yẹn wọ́n bá pe bàbá yẹn gbàtàn pé bàbá yẹn tí bàbá yẹn máa dé bàbá yẹn náà ẹni tó wa mọ́tò ni lóòótọ́ mọ́tò yẹn ni kí ni kankan mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní bàbá yẹn náà sọ 7,500 ní pé kí ló kéde tó lọ já wọn sí ibi tẹ́mi já wọn sí lánàá pé èmi wá ní òun lọ́mọ ńgbà tèmi ti rí pé mo ti wọ́n ti kówó lápò òun mo ní ẹ̀sà ẹ̀yin lẹ́jọ́kọ̀ sí iwájú ni mo ń wa mọ́tò ṣé èmi tí mo ń wa mọ́tò ni mo fẹ́ mọ bí wọ́n ṣe kówó gbogbo ẹ̀ńtẹ̀dẹ̀ jù wọlé mọ́tò yẹn ó dẹ̀pọ̀ ẹ rí pé mi gan mi ò sọ iye owó fún mi mo ti síwájú tán olóyè kéjì jáyín lẹ̀ abẹ́ sáà ní rọ pé inú mọ́tò yìí ni wọ́n ti sọ pé torí kóhun tó wọ mọ́tò yẹn òun sì fọwọ́ kan owó yẹn ní àpò òun ó di nǹkan tá a di station gbàtà di station abẹ́ sáà ní ọlọ́pàá wá ní kọ́mà tí gba statement mi pé nítorí àwọn èèyàn ti máa ń wá rìpọ́ọ̀tù irú kéèsì báyìí pé ọ̀nà máa ń gbé wọn lẹ́spress wọ́n máa ń push down ọdún yẹn ni mo mọ̀ nǹkan tó ń pè ní push down ó ti bí 214 ó ti ń pé wọ́n máa ń wá rìpọ́ọ̀tù irú kéèsì ní ibà ìpọ́n máa ń sọ pé push down mo ní èmi ò ń ṣe yẹn sáà mi ò mọ tó ń jẹ́ push down èmi gbé wọn lóòótọ́ but mi ò sọ iye price fún wọn ló jẹ́ kí n já wọn lé nígbà tá a dẹ̀ dé ọ̀nà tó jìn náà ní iye báyìí náà fẹ́ sọ kò dẹ̀ bá iye tí mi rí epo mu mo fi jẹ́ anybody wọn kalẹ̀ náà ní rọ pé àfikọ́ ọ̀gá bá dé nígbà tó gàdẹ̀ máa dé nírọ̀lẹ́ wọ́n dààmú mi dé ọ̀dọ̀ ọ̀gá wọn bá pe bàbá yẹn ẹni ní wọ́n sábẹ́ ọ̀rọ̀ bàbá ní lórúkọ Ọlọ́run bàbá yẹn sọ lọ́jọ́ torí yúnífọ̀mù ni aṣọ tí bàbá yẹn wọ̀ mí ò mọ iṣẹ́ tó ń ṣe ṣàbọ̀ mo mọ̀ pé uniform government ni aṣọ tó wà lọ́rùn ẹ̀ nìkan lè sọ pé ṣé báyìí ni bàbá wa ní òun tẹ̀ ti yáfi ẹ̀ pé bójú òun lóko bó jẹ́ inú mọ́tò ẹ̀rọ tí kò òun kọ́ mọ̀ pé kóun tó wọ mọ́tò yẹn níbi tí wọ́n pọ̀ sí yẹn owó yẹn sì wà ní àpò òun èmi náà wá ṣépè lójú bàbá yẹn pé tó yẹ pé mi ni ó kù yẹn kọ lọ́hùn iṣẹ́ ògùn tí mò ń ṣe bàbá yẹn wá ní òun ti yáfi ẹ̀ ní pé kán ọlọ́pàá kan yọ̀ǹda ẹ̀ kó máa lọ ọlọ́pàá yẹn wá pe bàbá yẹn ó dẹ̀ pé wọ́n èmi mọ nǹkan tọ́jọ́ discuss so bá ṣe jọ dé bẹ́ẹ̀ nìyẹn nígbà tó dé máa ló ní èmi máa ń pé kéèsì yẹn àfi kí èmi bá dé area command àfi kí n bá dé Awólọ́wọ̀ pé tó rán máa wá rìpọ́ọ̀tù kéèsì yẹn pé wọ́n máa ń gba Awólọ́wọ̀ wọ́n máa lọ já wọ́n lẹ̀ sí express àtàsáìdì Awólọ́wọ̀ ṣá àwọn ẹni tún lọ gbé DPO wá ní ọ́sà ìfàtì sọ́fíìsì DPO pé ìbọn tí mò ń lò dà ìbọn kẹ̀ nínú mọ́tò kékeré ní mọ́tò mi àdá tí mò ń lò dà mo ní mi ò ní àdá mi ò ní everything mi ò mọ nǹkan lẹ́yìn kọ́kọ́rọ́ mọ́tò mi wọ́n gbà lọ́wọ́ mi nǹkan gbà ó ní àmẹ́rẹ̀ là ń ṣiṣẹ́ mo ní èmi nìkan ṣe náà ni mo gbé wọn ibi tí mo ti gbé wọn náà ni mo já wọn sí lóòótọ́ mi ò sọ iye fún wọn mo já wọn lẹ̀ lọ́nà wọn gbà bọ̀ kò ń ṣe ọ̀nà náà ni mo ti já wọn lẹ̀ tó rọ́ yarí pé wọn ò lè bọ́lẹ̀ níbi tí mo fẹ́ já wọn sí mo dẹ̀ gbé ogbọ́n dé tó gètè kọ́ lé tètè rí mọ́tò ń bẹ̀ ẹ sà mo ṣáà ṣe lo bíi 5 years nínú trọ́bù yẹn nìyẹn. ṣé ẹ lo 5 years lórí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mọ́ ẹ̀sẹ̀. lágbára Ọlọ́run. ṣé nínú sẹ́ẹ̀lẹ̀ ti lò ó nàbí. ní prison mo di èrò prison
nígbà tó wá pé bàbá yẹn láti Ṣàgámù ẹ̀ bàbá yẹn ò wá mọ́ èmi ò mọ àárín yẹn mọ́ àárín yẹn ò yé mi mọ́ mo kàn rí pé wọ́n ní wọ́n máa gbé mi lọ kóòtù ó di pé wọ́n gbé mi wéléwé ran látọ̀ wéléwé ran àwọn ẹni béèrè pé àdádà ìbọn dà kíní kan kìnìkan mílà mọ́tò mi lọ́gbà lọ́ọ̀ mi mọ nǹkan tó ń sọ ẹ̀ kò tí ì yé mi àárín nǹkan tó ń sọ ẹ̀ kò yé mi pé ṣé torí mo gbèrú mi ò fún ọ lówó náà ṣe fẹ́ ròpù mi fún nǹkan pé torí nǹkan ẹ̀ kò yé mi bákẹ́ mi fẹ́ lọ tọ́mọ̀ lúwà bí mi ṣe pé kémi tún lè ṣọ́ra jẹ́ ń bẹ̀ lèmi ṣe ní kí n lọ́jọ́ kejì èmi ti lọ lánàá tí nǹkan yẹn ṣẹlẹ̀ bọ̀ èmi wò pé ibẹ̀ kí n lọ ṣiṣẹ́ ń bẹ̀ jọ́ kejì kí n lè tọmọlúwàbí mi pé agbèrò àti dẹ́fà ìkọ̀ọ̀kan náà ni wá lèmi ròbì ṣùgbọ́n tó ṣe wá ń sọ nǹkan kò yé mi ó ti yàtọ̀ sí ó ti strange dé pé ọ̀gá mi yẹn sáà dìde gbogbo anybody ó di pé gbogbo ẹbí mi láti léwé náà ṣáà náà ṣe ní àfikún dá mi padà sí Awólọ́wọ̀ yẹn ní Ṣàgámù Awólọ́wọ̀ yẹn náà ti wá sọ pé bàbá yẹn èmi náà ti pé iṣẹ́ ìjọba ni ọ̀tọ́ bá ní kí wọ́n fi mí lẹ̀ wọ́n lè publish àwọn ọlọ́pàá kan ti gba owó lọ́wọ́ mi náà wọ́n ṣe fi mí lẹ̀ o nǹkan pé kóòtù ni èmi ò dẹ̀ mọ nǹkan tó mi mọ túmọ̀ kóòtù mi ò ṣẹjọ́ rí mi ò ó di pé mo sáà ìdè èrò kóòtù yẹn ọ̀tá dé kóòtù sá wọ́n ní are you guilty or not lọ́ọ̀yà kan dẹ̀ wà ń bẹ̀ wọ́n ní kí n sọ pé I'm not guilty o ibẹ̀ náà ti ní postpone kéèsì yẹn pé ìjọba báyìí o along the road ní kéèsì yẹn ni mò ń gbé lọ títí pé bàbá yẹn máa wá court ó máa wá àrí bàbá kó wá sí court bí mo ṣá ọ̀dà ẹjọ́ náà ẹni chief justice kan ní Ogun State wọ́n kọ́ gbé yẹn wá nígbà tó gbé yẹn wá ní 2017 tó gbé yẹn wá ẹnìyẹn ò fi mílẹ̀ ó ní tìtorí àwọn accuse oríṣiríṣi brain ló wà ní ọpọlọ wọn ń gbé báwo ni àwọn warders ṣe mọ̀ pé nǹkan tó ń ṣe tí mo ṣe débi báyìí pé báwo ni mo ṣe mọ̀ pé wọ́n ṣe nǹkan yẹn ń pé nǹkan kan pé wọ́n jẹ́ kán sì máa wo nǹkan yẹn gbogbo ẹ̀kẹ́ ilé kínní tó ń ṣe mí ó ti ń fẹ́ wọlé sí mi lára ńgbà yẹn bọ̀ kò tí ì dá mi jókòó èmi kàn mo ti ń feel ara mi pé mi ò lè rìn mọ́ àwọn èèyàn sọ pé rònú ni pé ṣé nínú ibẹ̀ náà ló ti ń ṣe yín bọ̀ bẹ́ẹ̀ ni sà àìsàn tó ń ṣe yín ibẹ̀ ló ti ibẹ̀ ni mo ti kọlù bọ̀ kò rìn mí lára tó ilé ńgbà yẹn bọ̀ tọ́lá pé mi ò rí nǹkan lò ńgbà yẹn wọ́n gbà kí wọ́n mú nǹkan kan tó jẹ́ nǹkan dúdú tí mo lè fi lò ńgbà yẹn wọ́n gbà kọ́ mọ́ wọlé àdèmá kákò bí ṣíkìn ni níbẹ̀ yẹn kà máa sùn bí ẹja ó ti sọ gbogbo nǹkan yẹn ló mú kíní yẹn jókòó sí mi lára tó mọ̀ dé pé gbà tí máa délé tí máa bẹ̀ sí nọ́ọ̀sì nǹkan yẹn mo wá rí pé rìn mi kò yá mọ́ mi ò ní sẹ́ǹt mi kò sí agbára mọ́ ni mo fi wò pé ẹ mọ̀ mo ṣáàyè jọ́jì ló wá gbé wá ní 2018 bí mo ṣáàṣì ráàánú gbà lọ́wọ́ Mrs. Olúìdé nìyẹn pé ẹnìyẹn ló wá fi mí lẹ̀ Chief Justice Ogun State yẹn ní 2018 pé ẹ̀yin ọlọ́pàá ẹ rí evidence kò sí nǹkan kan. báwo ni ẹ pàṣẹ dá yín mọ̀ nígbà náà pé wọ́n tó fi yín lẹ̀ nígbà náà lọ. eléwòsàn. ẹ sọ pé ìyá kan tó jẹ́ Chief Justice nígbà náà. bẹ́ẹ̀ ni tó bá ti fẹ́ fìyàn lẹ̀ lọ́dọọdún wọ́n máa ń ṣe nǹkan yẹn ní any prison. bẹ́ẹ̀ ni àwọn wọ́dà tìtorí gbà tẹ́mi débẹ̀ àwọn wọ́dà obìnrin kan wà àǹtí yẹn Ọlọ́run ràn sí mi tìtorí àǹtí yẹn ló máa ń sọ fún mi pé orí ló mọ̀ bó ṣe fáìn gbà tó wọ́rí báyìí ṣé rònú ló wá ń rò tí nǹkan ẹ̀fí wọlé wọ́n ló lè ṣeré lórí fídì mọ́ nísìn wọ́n ló lè gbá bọ́ọ̀lù mọ́ wọ́n ló lè gbá tébù tẹ́nísì wọ́n ló lè ṣe gbá kan mọ́ nísìn mọ́ màmá mi yẹn mọ̀ ìrònú ló ń rò ìyàwó ẹ̀ tó ó lè jẹ́ torí ìyàwó ẹ̀ ló ṣe ń ronú ìyàwó ẹ̀ ní ṣe ó lè jẹ́ owó àmì kan àti ẹ̀ ṣáàjì léré àti ẹ̀ máa ń bá wa ṣeré nínú kíláàsì lọ́wọ́ pé tó bá ti jí láàárọ̀ ó máa wá ṣe ní HCC class ó máa kí anybody pé ẹ má tó lè kálukú yín gbé débi Ọlọ́run jẹ́ kẹ́ rí rẹ̀ mọ́ ìjọba ò ní ká pa yín wọn ní ká tọ́jú yín ni kò sì fọ́ọ̀tì lọ́wọ́ tìsọ̀dọ̀ tiwa kẹ́nìbọ̀dì ẹ má ronú ẹ ṣáà má gbàdúrà kẹ́ má gbàwẹ̀ kẹ́ má gbàdúrà so àti yẹn muslim lèmi dẹ̀ ń ṣe níbẹ̀ tìsọ̀rí muslim lèmi àti yẹn ló wá sọ fún mi pé orí ló mọ̀ advice kan tó ń lè fún ẹ ni pé àwọn ọ̀nà agbára láti fi ẹ lẹ̀ ṣùgbọ́n o ò ṣe kúkú máa ṣe kìrìsìtẹ́nì nígbà tí torí àwọn kìrìsìtẹ́nì wọ́n máa ń ṣe ìrànlọ́wọ́ mo ní muslim ni mo máa ń ṣe mo ní kó bá pé muslim ló fẹ́ ṣe àwọn muslim wọn kàn máa fi ẹ́ sí pé kíní yìí kó bá dẹ̀ ń wọlé sí ẹ lára jù ó lè fún ẹ ní stroke ó lè fún ẹ ní nǹkan tó yẹ kó máa mú ẹ káàkó nǹkan kan ẹ mọ̀ àti ẹbí kọ́ ló kàn lò sí mi ṣá nígbà tó máa dọ̀sẹ̀ tó tẹ̀lé bí ọ̀sẹ̀ kejì bí ọ̀sẹ̀ kẹta àwọn ṣọ́ọ̀ṣì máa ń wá sí racing yẹn àwọn ṣọ́ọ̀ṣì tó wá bí ẹlẹ́nkejì tó wọn rìdíìmù yẹn máa wá ọlọ́nkọ̀ kàmí mọ́ wọn jọ́ tó wọn rìdíìmù yẹn máa wá àwọn rìdíìmù yẹn nígbà tó máa wá àwọn náà gba lọ́ọ̀yà fún mi lọ́ọ̀yà tó wọn rìdíìmù yẹn ní òjẹ́ ibẹ̀ ni mo ti mọ do not release wọn wà lórí PI mi lọ́dún yẹn do not release DNR. Wow. Don't not release. Wow. ọdún yẹn ni mo mọ̀ tó mọ nǹkan yẹn wọ́n fi DNR sórí kìíní yẹn pé n pé torí nǹkan yẹn pé
kò sí agbára lọ́wọ́ àwọn àpapọ̀ Ọlọ́run tí mi ò mọ ọwọ́ mi ò mẹsẹ̀ ó dáa mo ṣáà gbà ká máa tí yẹn mo wá yí padà sínú Christian ìgbà tí mo wá yí padà sínú Christian ìgbà tí wọ́n Redeem yẹn máa wá lẹ́lẹ́ǹkejì tán máa wá Ọlọ́run ṣáà kà mí mọ́ wọn nígbà tí wọ́n Redeem yẹn máa kà wá pé ìwọ ṣáà kà bí àwa 10 tá bá ti parí program church tán máa ṣe a máa jókòó a máa kánsà wá pé kí lẹ ṣe kí ni ìwọ ṣe kí ló gbé ọ débi nǹkan pé báwo ẹ má ṣe gbá mọ́ ẹ má ṣàwó mọ́ nǹkan kan kí ló need ohun tó ní kálukú bá ṣáà fẹ́ ó máa sọ ó ti yẹn nǹkan tó ní kálukú bá fẹ́ ó máa sọ èmi náà wá sọ nǹkan báyìí ni ẹ̀sìn tí mo gbé débi báyìí ni ẹ̀sìn tí mo gbé débi àwọn Redeem mẹ́sà lèèyàn Ọlọ́run lò pé wọ́n wá bẹ̀ sí sponsor mi boxer oúnjẹ jíjẹ mímu singlet tí wọ́n máa ń wá rà fún mi nínú ibẹ̀ yẹn tí mo fi ń. odidi ọdún bíi 5 tẹ́ lò ní inú ọgbà tún àṣẹ yìí. Bẹ́ẹ̀ni. má bínú báwo lẹ ṣe ń jẹ nígbà náà báwo lẹ ṣe ń. oúnjẹ ìjọba la máa jẹ ìjọba máa ń fún yín ní. ẹ̀wà gàrí rice ló máa fún yàn bọ̀ kò ṣe pé kẹ́ yóò wọ́n sọ tún mọ̀ ẹ̀ fún wa pé ìjọba ní ká fún yín lóúnjẹ pé kò ṣe pé kẹ́ yóò pé kẹ́ má kú ni. ìjọba ń fún wọn nígbà náà. bẹ́ẹ̀ ni kò ṣe oúnjẹ tó pọ̀ pé ó lè fi fọ́ ẹ bọ̀ wọ́n kàn máa fún ẹ pé wọ́n mẹ́sọ̀ kan fún ẹ lójúmọ́ ṣá. ìtumọ̀ ok ẹ̀ẹ̀kan lójúmọ́ lẹ̀ ń jẹun nù. ẹ̀mẹ́ta ló máa gbé oúnjẹ yẹn wá. ok rice ẹ̀wà gàrí. rice ẹ̀wà gàrí. bẹ́ẹ̀ ni ṣé ẹ̀bà ni gàrí yẹn ni àbí gàrí gangan rọ. gàrí gangan ìwọ tó bá wùn o lè fi tẹ̀bà ìwọ tó bá wùn o lè mu ìwọ tó bá wùn o lè bù sẹ́wà. tó bá ní kẹ́ fi tẹ̀bà yẹn ṣé wọ́n ti gbọ́bẹ̀ fún tẹ̀ máa fi jẹ. ẹ ṣe wọ́n máa bu wọ́n pè kíní kan ní ṣapa ẹ̀nímọ̀ ṣapa yẹn ó ti ṣapa yẹn wọ́n máa ti sè ní ibẹ̀ yẹn ó ti ẹ mọ̀ gbogbo yẹn ò ṣe máa kó má dàbí pé èèyàn ọ̀hún wọ́n máa ti sè ibẹ̀ yẹn wọ́n máa gbé wá fún yín lólómi ìwọ tó bá ní owó lọ́wọ́ tó yẹ pé wọn family ẹ rich o lè tún ṣe bọ̀ tó bá tún ṣe àbí kó fi yọ sí kó tó lè jẹ. torí wọn kì í fi yọ sí. torí kó bá tẹ ẹ̀bà bọ́ ní ẹ̀bà yẹn máa funfun jáde ni. omi nu. kò jó omi kò jó ọbẹ̀ wọ́n ṣáà wò pé kẹ́sà fi kàn bẹ̀ yẹn ṣá ó ṣe yín so ìwọ tó bá lè tún ṣe wá jẹ́ successful so àwọn ìyàwó mi àtàbúrò mi yẹn àbúrò mi náà ti dolóògbé lónìí àwọn àbúrò mi yẹn ló kù pẹ̀lú kò sọ́wọ́n àwọn ọ̀rẹ́ gbogbo wọn ti bọ́lẹ̀ láti léwé ẹran anybody ti sá pé wọ́n ní tó bá wá pé wọ́n máa mú lọ́ọ̀kì anybody tó bá wá kọ̀ọ̀kan ìgbà ẹ̀wọ̀n gbàdúgbò dẹ̀ ti rí pé anybody ti bọ́lẹ̀ ní ẹ̀wà gbà fọlọ́run pé ìwẹ́ ìrìn àjò tọ́lọ́run ń sọ pé èèyàn máa rìn ní èèyàn ti rìn ní ẹ̀wà gbà fọlọ́run bẹ̀lẹ̀ mi náà ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ṣáà wà bẹ́ẹ̀ títí ọlọ́run fi ṣe àná pé torí freedom yẹn ní December 12/12/2018. December 12/12 2018. bẹ́ẹ̀ni èyí ni ọjọ́ má lè gbàgbé ní ìgbésí ayé yín. mi ò lè gbàgbé láyé mi. ìgbà tí mò ń bọ̀ mo rí ẹsẹ̀ yín ṣé àìsàn yìí náà ló yí ìsọ̀sẹ̀ yìí di báyìí. òun náà ni lo sọ ṣe mi di báyìí títorí ìgbà tí mo dé yẹn ṣé mo àwọn obìnrin àwọn ìyá wa ìyàwó mi pẹ̀lẹ́ ní tó jẹ́ pé ìrònú yẹn ó jẹ́ kí nǹkan ìtúbọ̀ capture mi. títorí ìgbà tí mo dé ilé tí mo ń lò kọ́ ni mo bá wọn ti kúrò mo jẹ́ ẹ̀mọ̀ àti máa dé tí mo béèrè gbogbo ẹ̀mọ̀ gbogbo nǹkan máa ti change nǹkan ti yàtọ̀ so èmi ò lọ nílọ pé nǹkan tá a ní pé just so good nìṣó níbi tí tó gba ilé ṣe bó ní ṣe ìdágbé nàbó ti nọkọ nàbó ti rìmárì ní nǹkan kan ó ṣáà ní èmi ò lè tẹ̀lé òun lọ sí ibi tó ń gbé báyìí ohun tó ń torí ó máa ń ṣòṣèlú ohun tó ń jẹ́ woman leader nínú kinní kan kọ́ máa ní àṣọkọ wọn ni àṣà lọ ṣọ́ọ̀ṣì kan gbà yẹn ṣọ́ọ̀ṣì yẹn ni mo wà títí ìgbà tí ṣọ́ọ̀ṣì yẹn kẹ̀lé wọn ní bathroom wọn ní toilet ibi tí wọ́n ti máa ń yàgbẹ́ yẹn ó jìnnà sí ṣọ́ọ̀ṣì wọn bí ẹsẹ̀ mélòó kan so èmi ò dẹ̀ ní sẹ́yìn gbogbo ẹ̀mí ò tí get crushes ó ti máa ń fìdí wọ́ gbà yẹn mi ò tí gba ẹ̀mí náà ti sẹ́rù máa mo wà bí skeleton gbogbo gbà yẹn ni ó ti so bóyá yẹn ló ń ti òun náà lójú bóyá ẹ mọ̀ gbogbo ìrònú yẹn wá ń wọlé sí mi lápá ìwọ ìyàwó tá a tún gbẹ́mi lé ṣé wọ́n náà ti wá rò mí pé mi ò lè dìde mọ́ ni nǹkan ọ̀kan ìgbà wò so ibi ìrìn àjò yẹn ni mo ti rìn káàkiri wọn wá ní ẹnìkan ní kí n lọ ibi tí wọ́n ti ń to ẹsẹ̀ so ibi tí wọ́n ti ń to ẹsẹ̀ yẹn ni mo wà ẹnìkan tájọ wà nínú wọ́ọ̀dù bàbá yẹn wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí bàbá yẹn ló wá sọ fún mi bàbá yẹn jẹ́ oníṣègùn àwọn tó wá wo bàbá yẹn lọ́dún yẹn wá jẹ́ pé onífá bàtàn wá ń dífá fún bàbá yẹn ni wọ́n wá sọ pé wọ́n wá pe odù fún yẹn pé òrí ara ẹ̀ pé ara ilé ẹni kìnnìkan ó sàtọ̀ tó mọ̀ ẹ̀ fún bàbá yẹn wá ní orí ló mọ̀ ẹ̀yìn nífá yẹn ń bá wí o wípé ṣé mo ní òrìṣà nílé mo ní òrìṣà tí mo bá lọ́wọ́ ìyá mi ọba takuntakun ni wọn wípé ọ̀nà mi ni ifá tí bàbá yẹn dá yẹn èmi nífá yẹn bá pé ara ilé ẹni pé mi ní ara ilé wọn báyìí wípé tùmọ̀ tí ifá yẹn sọ yẹn pé kí n bá ní òrìṣà yẹn lé pé òrìṣà nǹkan tó ń ṣe mí kò gbà sí ọ̀nà tí mo wà pé torí mi ò kàn lápá mi ò kàn lẹ́sẹ̀ mi ò ní accident wípé nǹkan ẹ̀rọ ni kí n máa lọ lò
so ìrònú yẹn wá mú mi pé ìyàwó mi ò lè gbà mí ní ilé mọ́, ó ní mi ò lè tẹ̀lé òun lọ sílé, ilé ẹbí tí mo dẹ̀ ní ibà ṣé báyìí mo ṣe fẹ́ máa lọ sí Ìbàdàn, ìta ni mo mojú ẹ̀ ní Ìbàdàn, bí báyìí kẹ́lẹ́ ilé ìgbà yẹn wọ́n ti pa ni, ilé tó jẹ́ family house ìyá mi ilé, so wọ́n ti pa ni, ìgbà tí mo tún wá tí mo wá pé ẹni tó jẹ́ pé leaders family wa pé ẹ sà condition báyìí ni mo wà nǹkan kan báwo tí yẹn náà máa wò mí tó máa rí mi báyìí òun náà ṣe ń jí màtá ó ní mi lè gbé bí nǹkan kan ẹ mọ̀ mi ò lè gbé bí báyìí mo wà gbà kí ló mi ò lè gbé bí báyìí kí ló tẹ́ bá ní mi ò lè gbé bí ṣé kò kàn yá mi ni ẹ mọ̀ lórí mi ò dẹ̀ ní sẹ́yìn àbúrò mi dẹ̀ jẹ́ tó ní pàtà àbúrò mi ló wá wọ́dọ̀ mi lọ́yọ̀ kan bá sọ pé ọba alágbájá jọ báwo ni máa ní láṣẹ kan fún wa ní yàrá tó jẹ́ ti yá mi kí n máa lọ lóbẹ̀ èmi ti gbẹ kámbà kí n bá tẹ̀ máa kọ́lọ́ bá tẹ̀ máa lọ lọ́jọ́ dé jẹ́ kí n kú síbi tí ọmọ mi máa tètè rí mi so kí n máa gbé mi káàkiri èmi náà fẹ́ kẹ́ máa náwó mọ́ mi ò fẹ́ kẹ́ ẹ náwó kiri mọ́ owó tẹ̀ bá máa ná kiri yẹn ẹ máa fi ṣe nǹkan ẹ̀rọ tó ní kẹ́ máa ṣe kẹ́ máa fún mi lówó kí n máa jẹun ó ti yẹn so wọ́n sá kọ̀ ọ́ náà sí bíbá ìṣá àṣàwà fi by force sí ilé yìí gbàtí máa bẹ́ẹ̀ ni sà gbàtí máa dé báyìí mo sáré pé gbogbo nílé ẹ lóòótọ́ ó kọ sí sọ o gbogbo ẹ bí koríko ti wù bí jágbántòsì ló kún bẹ́ẹ̀ mo ṣáà rọ́bẹ̀dì ẹ mo ṣáà ń sùn mo ṣáà palẹ̀ mo sẹ́gbẹ̀ẹ́ kan mo ń sùn ní pásẹ́jì yẹn mo kọ́kọ́ ń sùn mo rọ́bẹ̀dì so yàrá kan ṣáà sí kékeré ń bẹ̀ mo ṣáà kó sínú yàrá yẹn ẹ̀gbọ́n mi kan wà ń bẹ̀ ẹ̀gbọ́n mi yẹn ó náà ti dolóògbé lénìí tó ti àwọn ẹ̀gbọ́n mi yẹn yẹn náà tún yarí pé mi ò lè lo yàrá nǹkan kan ẹ mọ̀ gbogbo sẹ́ǹtì yẹn ṣáà pọ̀ fún mi dé pé èmi nìkan kò sí agídí yẹn kò sí agbára kò sí nǹkan kan tó inú ìrìn àjò mi yẹn ibi tí mo ti ń gbé mi báyìí ibi tí mò ń gbé ni mo wá rí alternative láti rí bàbá mi kan bàbá mi yẹn ni ó wá sọ fún mi pé kí n má ronú para mi sílé pé kí n bá tún rí tẹlòmíì màá tún dúpẹ́ ti tọ̀dọ̀ mi so bàbá mi yẹn ló ṣáà analyse mi pé meeting kan wà n bá lè máa ṣe meeting yẹn kí màá tún rí tẹlòmíì tó jẹ́ pé ẹ mọ̀ ibi tí mi náà ti wá ń jáde tọ́jẹ́gùn ti ń fẹ́ sí mi tí mo ti ń lọ sí church tí mo ti ń bá àwọn èèyàn jókòó pa ó jẹ́ kí mi náà máa gbàgbé pé ìyàwó kan nǹkan kan mo sá ó wá di pé àti ṣe àwọn nǹkan míì mo sá nìkan bá mi mọ ọmọ mi wá mo sá gbọ́ ọmọ mi méjì nígbà yẹn so mo àgbà àti máa jẹ àti máa mu kátẹ́ ní mi rọ́jú ọmọ ọlọ́mọ wọn lè rọ́jú ó ṣe ẹ̀mọ̀ ṣọ́ọ̀ṣì tí mo wá kọ́kọ́ lọ ń gbà yẹn wọ́n ṣáà bí mi léèrè pé ọmọ mi mo ṣáà mọ ọmọ mi ṣọ́ọ̀ṣì yẹn là ń sponsor mi gbà mí lọ́sẹ̀ bíi gààrí bíi ìrẹsì wọ́n máa fún wa a máa gbé sílẹ̀ a máa fi jẹun ìmọ̀ àtọmọ mi so nígbà tí ṣọ́ọ̀ṣì tó wá kó kúrò níbi tó wá fẹ́ lọ sí ibi tó wà ń sin nídìí àbá ó ti jìnnà jù fẹ́mi ní wọ́n máa lọ lójoojúmọ́ 1000 ní máa fi lọ mo dẹ̀ ti máa dáwọ́ church ẹ mọ̀ gbogbo ìrìn àjò yẹn káwá àṣà dúpẹ́ fọ́lọ́run lónìí pé gbogbo ẹ̀ inú ìrìn àjò yẹn mo bára mi ní ipò tí mo wà yìí tó jẹ́ pé kò jẹ́ pé nǹkan tó dùn mọ́ mi inú débi pé ìyàwó yẹn ṣé ó jẹ́ kírù yẹn kó fìyàn lẹ̀ sínú condition báyìí ni àbí kí ni nǹkan tí ó nérò tó fi di pé ó fi wálẹ̀ pé kájọ má wà mọ́ pé kankan ló máa ní òun fẹ́ wá wò mí láì ṣe pé nǹkan kan ṣèyàn ni mo ṣe pè yín pé mo fẹ́ fi lọ irú ẹ̀ ń tẹ́ jẹ́ bàbá sí mi báyìí pé kẹ́ ẹ lè analyse mi pé kí ni ìgbésẹ̀ tí èèyàn máa gbé ṣé bí èèyàn ṣe máa gbà fọlọ́ náà nìyí ni tó ni mo ṣe ní kí n gbéra mi sáyé sà. Bẹ́ẹ̀ ni sà. Ìrànlọ́wọ́ lè fẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tàbí ìlú míì kí wọ́n ṣe fún ibà ìbá. Ìrànlọ́wọ́ tí mo fẹ́ ni pé mo bẹ Ọlọ́run fún gbogbo ẹ̀dá tó ń wo àwòrán yìí nísìnyí wípé ìdájókòó kò ní jẹ́ ti ẹnikẹ́ni wọn àìlèrìn kò ní jẹ́ ti wọn wọn ò ní fọ́ lójú wọn ò ní ya arọ wọn ò ní ya odidi gbogbo wọn bíi tí olórí wọn wà wọn rí ìrànlọ́wọ́ tí mo fẹ́ ni pé ẹ mọ̀ àsìkò téèyàn wá ẹ̀sìn kò sákìtìyàn kan téèyàn lè ṣe ju pé iṣẹ́ téèyàn bá lè ṣe tó yẹ pé iṣẹ́ ìjókòó kò ní iṣẹ́ téèyàn lè ṣe ìrànlọ́wọ́ tí mo nídìí nìyẹn bí kéèyàn rí bóyá kọ̀ǹténà bí kéèyàn rí mini fridge or bí kéèyàn rí bí àkúbè kéèyàn máa tà or àwọn nǹkan tó yẹ kéèyàn ṣáà lè máa mú fún wọn nínú ṣọ́ọ̀pù àfẹ́ra wọn báyìí kéèyàn mú fún wọn mo sì ní sẹ́ǹsì gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn mo sì jókòó kílẹ̀ nídìí kéèyàn mú fún wọn kán wá báyàn rà kéèyàn mú fún wọn láti lè máa sponsor àwọn ọmọ tí mo ní láti lè máa jẹ́ kékeré mi náà wà pé mo wà láàrin àwọn ònìyàn. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá yìí kí lórúkọ yín náà kílẹ̀ pẹ̀lú kan yín. Abdulrasaq Ọládèjì. ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu bàbá Abdulrasaq yìí ìyàwó yìí ìgbà náà ìbọn ni wọ́n wà báyìí. ó rẹ̀ǹtì lé ní mi ò lè sọ pàtó ibi tó wà ó rẹ̀ǹtì ló ṣàwà lábẹ́òkúta. ní Abẹ́òkúta náà ló wà. bẹ́ẹ̀ ni ní Abẹ́òkúta ló wà.
ọ̀rọ̀ lẹ́gbẹ́nu lẹ́nu bàbá wa Abdulrasaq nítorí pé ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu bàbá wa orí ló mọ̀ gẹ́gẹ́ bí alias name yìí tí mo Bẹ́ẹ̀ni gbọ́ sà. tí wọ́n ń pè yín nígbà tí mo dé bíbá yìí torí pọ́kọ̀ dédé pè mí ní bí ọ̀sẹ̀ tó kọjá mo sì jẹ́ nǹkan tó yẹ pé mo fẹ́ràn láti máa gbé ìpè àwọn èèyàn kódà èyí tẹ̀ ń wò mí lójú amóhùnmáwòrán yìí bí bàbá yìí ṣe wá pè mí wípé àwọn nílò ìrànlọ́wọ́ mi wípé àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ kan àwọn ò lè bá ẹnikẹ́ni sọ máa wò pé ọ̀rọ̀ náà ló wá tóbi bàǹtàbàǹtà tó wá dàbẹ́ ni pé wọn ò lè bá ọ̀yá bàbá ẹ sọ àdírẹ́sì yín fún mi òun ló fà á tí arákùnrin yìí wọ́n fi sọ àdírẹ́sì wọn fún mi ìgbéra pa láti ilé tòun tí mo wà mo wá bá bàbá yìí níbi tí wọ́n wà o bàbá yìí nílò ìrànlọ́wọ́ tó pọ̀ bẹ́ẹ̀ bá wo fídíò yìí láti bẹ̀rẹ̀ ẹ jọ̀wọ́ ẹ bá wa wò dáàrin ẹ bá wò láti àárín ẹ bá wa wò dé ìparí nítorí pé àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí kódà ìfàmì tí mò ń gbọ́ dàbẹ̀ ni kò fẹ́ gbọ́n mi jẹ́ ní ojú omi ẹ wo bí bàbá yìí ṣe rí báyìí bàbá yìí nílò ìrànlọ́wọ́ tó pọ̀ tó sì jàǹbùràtà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bàbá yóò tí ì ní àgbójúlé kankan kódà wọn ò lóhun tán máa jẹ bí bàbá ṣe wá pè mí yìí wọ́n rò pé ìrànlọ́wọ́ tí mi náà bá lè ṣe ní ìkápá mi èmi náà á ṣe é eléyìí ló fà á tí mo fi gbé bàbá yìí wá sójú amóhùnmáwòrán yín àkáǹtì nọ́mbà ibi tẹ́ máa fi owó sí òun lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí tó bá yẹ pé ẹ̀yin tẹ́ ń bẹ ní ìlú òdì kejì lọ́hùn-ún tá a mọ̀ sí ìlú òyìnbó àkáǹtì tẹ́ máa sanwó sí òun lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ kan yẹn ẹ ti máa rí ti máa ti kọ́ síbẹ̀ tó bá yẹ pé bí ẹ̀yin tó yẹ pé ìlú nàìjíríà ìbílẹ̀ tiwantiwa nígbà ilẹ̀ yìí wà àkáǹtì tẹ́yin náà máa sanwó sí òun lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ yín yìí lágbára ọlọ́run ẹnìkankan ní wa orúkọ báyìí ò ní ṣẹlẹ̀ sí ẹnìkankan ní wa a ti ń rímú sẹ́nu àní rímú sẹ́nu mọ́ lórúkọ tí ọlọ́run alààyè kò ní jẹ́ ìpín ẹnikẹ́ni ní àṣẹ Elédùmarè nítorí pé ilé gan ṣe kókó. ilé náà ṣe kókó. Bẹ́ẹ̀ni sà, ilé gan ṣe kókó tí n bá rí. Bàbá lè rí owó fìgbà lé. Bẹ́ẹ̀ni bóde ó ti wó ilé yẹn ti wó kó ẹpẹ lè bá mi fi kíní ìyá rẹ ni. Ilé yẹn ti wó mo pákéjì ara mi síbi kan pé kò sí ibi tí mo fẹ́ lọ òun ni kò sí agbára kò sí alternative bọ̀ ìyẹn máa gbà fọlọ́run pé ibi tó lọ́n sì dáyàn sí náà ni ilé yẹn ti wó kódà gan òjòrò tó ń bọ̀ àdúrà ni mo ń gbà tẹ́ bá gbogbo pópá náà ó ti ṣí lókè pé kátẹ́gùn máa fẹ̀ tẹ́ bá dé Ọlọ́run yẹn máa gbogbo pópá náà ti ṣí so ìyẹn kàn gbà fọlọ́run pé gbólé àfẹ́ lọ. Bíbá yìí ti yá lóòótọ́ o kábíyèsí Ọlọ́run ibi tí a bá ń gbé lélẹ̀ tójò bá dé bá lè ṣe máa ń ṣera yín ẹ máa ń páàkì sẹ́gbẹ̀ẹ́ kan tójò bá ti dé kábíyèsí Elédùmarè gbogbo bíbá yìí ti yá tán kábíyèsí Elédùmarè láti máa kọ́ ń bọ̀ mú rò pé bóyá ibòmíì tún ní bíbá yìí ni omi ìmọ̀ pápá ilé yìí náà ní bíbá yìí náà bọ́ sí o. ẹ sì ní pé àwọn òbí sì ló ní gbogbo bíbá yìí. ìgbà tí bíbá yìí ya lẹ́sẹ̀ padà sọ́hún yẹn ìyẹn nínú bíta wàyí náà òjijì ló ya. pé kò séèyàn lé ní gan-an mi mọ tí ó bá ṣẹlẹ̀ gbà tí máa gbọ́ báyìí tí mo tún ní kí n dúra mi sẹ́gbẹ̀ẹ́ yìí báyìí mo ní kí n dúra mi sẹ́gbẹ̀ẹ́ yìí láì níjẹ́ lílé náà tó yà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ mi kan tó ń gbé nígbà pẹ̀lú nígbà pé kọ́lù ẹ̀ márùn-ún máa pẹ́ pé mo náà ń gbà ẹ̀ ní nítorí ọmọ ẹ̀kọ́ lówó náà lé nílé tó ń gbé ni mo ṣe gbà síbẹ̀ pẹ́ pé olúwẹ̀ náà ń gbà ẹ̀ ní mi mọ tí ó bá ṣẹlẹ̀ gbà ẹ̀ ọmọ ló sáré gbé mi kó ń bẹ́ yẹn. níjọ́ náà lọ́hùn. torí gbogbo ẹ̀ mi ò tí bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ mi ò tí lè máa mi ò tí lo crush sáré lo crush tí mo ló ń gbá yẹn oníkiri máa ń gbé sí ọ̀dẹ̀ ibi tí crush yẹn wà ó jìnnà sí mi oníwẹ́dà ni bá mi jó yẹn kò ń ṣe tí mo lè sáré fòdì báyìí. so yẹn wọ́n bá mi jó yẹn ni kò dẹ̀ lè wọnú yàrá yẹn máa gbé sí ọ̀dẹ̀ lẹ́yìn ilẹ̀kùn ni kí n tó sáré débẹ̀ pẹ́ pé kò ń ṣe ẹnìyẹn ni ẹ̀wọ̀ orílẹ̀ tó wà lẹ̀ ẹ̀tírí tó fara ti kíní cement tó fara ti ilé yẹn orí mi ni ò bá yá lu mi bẹ́ẹ̀ ni yóò bá yá lu mi mọ́lẹ̀ ni ìyẹn bá yá lu mi mọ́lẹ̀ ni. èsì Ọlọ́run nígbà tí òjò rọ̀ tó ya lọ́jọ́ kan lọ́dún sẹ́yà gbé kò níbi tẹ́ wà yìí tó wá gbé lọ sódì kejì lọ́hùn ẹ má wọrí mo mọ̀ pé àwọn èèyàn bá ń dá sí lágbára Ọlọ́run
ẹ jẹ́ bá mi yà lókè yìí o, gbogbo òkè páànù yìí nǹkan bá mi yà. Ẹ jẹ́ ká wọlé, ẹ jẹ́ ká wá wọlé, ẹ jẹ́ ká wá wọlé. Lágbára o. Ga o. Ẹ sì dúpẹ́ bímọ sí bíbá yìí náà. Ṣé àtàwọn náà ṣàlẹ́jọ́ ń gbé bíbá? Lẹ́jọ́ ń gbé bíbá yìí náà. Ẹ wo gbogbo òkè yìí. Ẹ wo tí bàbá yìí ń gbé. Tójò bá dé pàápàá, báwo ni bàbá yìí ṣe fẹ́ ṣara wọn lóòótọ́? Ìbàrẹ̀ Ọlọ́run. Agbára Ọlọ́run. Ọlọ́run á bá wa dá sí ilé. Ga o. Bàbá mi, ẹ tẹ̀lé mi. Ẹ jọ̀ọ́ ẹ kúrò bẹ́ẹ̀, ẹ kémi kọjá náà. Ní sùúrù náà. Ìwọ lélẹ̀. Ẹ̀ǹdẹ̀lẹ̀ ń gbé bíbà. Agbèsè Ọlọ́run. Bàbá yìí dà. Cameraman. Okay. Ìdí ìgbọ̀n fẹ́ pé ọmọkùnrin dúpẹ́ fọlọ́run ṣáà torí ìgbà yá ìgbọ́dọ̀ máa sọ̀rọ̀ àwọn. Ìgbà yín gbà tó yá mi nígbà tó máa yá fẹ́ pé Ọlọ́run máa ṣe kò sí èèyàn kankan lọ́dọ̀ mi. Àpò Ọlọ́run ni mo jẹ́ tó yẹ pé èèyàn tó wà lọ́dọ̀ mi ló sáré ẹ̀pù mi tó gbé mi gbà yẹn. Pẹ́ pé kò ṣe pé ọlá pẹ́ nìyẹn ni. Ṣé ni bá mọ bí mọ ń tọ́lọ́run bá ṣe bóyá olúwo bá ti dòkú lónìí ṣá. Lọ́pọ̀lọpọ̀ ẹnìyẹn lọ́dún yẹn lọ́run ló ẹni ló ṣàgbé mi pé ẹ̀gbọ́n yẹn ẹni ló gbọ́ gbùrùgbùrù tó sára wá. Mi ò lè sáré gbé kọ́ọ̀sì mi ń gbà yẹn ẹni ló sáré gbé mi kó ń bẹ̀ tó di pé wọ́n gbé mi kúrò ń bẹ̀ ọdún yẹn lọ́hùn tó bọ́ sí ibi tí wọ́n gbé mi sísà. Ọdún náà lọ́hùn. Bẹ́ẹ̀ ni bàbá rẹ̀. Ẹ sì ń gbé níbí báyìí. Bẹ́ẹ̀ ni mò ń gbé. Ọlọ́run máa ṣe ìyanu lágbára àti Ọlọ́run. Ọlọ́run máa ṣe ìyanu lágbára Ọlọ́run bàbá. Ẹni irú eléyìí mọ́ lágbára Ọlọ́run. Nígbà tí wọ́n máa padà wá, èsì ayọ̀ ni bàbá yín mú wá. Tí wọ́n máa padà wá sí ìbàyè lórúkọ Jésù, èsì ayọ̀ ni bàbá yín mú wá sí ìbàyè. Agbára Ọlọ́run. Kójò tó ń bọ̀ yìí, òjò tá fẹ́ mú yín kó tó dé, ẹni máa bọ́ lẹ́nu yín lágbára Ọlọ́run. Ẹni sùn bíbàyè lágbára Ọlọ́run. Ọlọ́run àkọlé fún yín. Tí wọ́n bá yín tún bíbàyè ṣe agbára Ọlọ́run. Lágbára. Tóbi. Tí wọ́n bá yàn san owó ilé kò sí lẹ́yìn kí n ké gbàǹjarè sí ìta. Ṣé ẹ má bínú ẹ sọ pé orí ló mọ̀, ṣé àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí ilé fi para ilé fi kó gbogbo ẹ̀ papọ̀ fi sọ̀rọ̀ ayé orí ló mọ̀? Bẹ́ẹ̀ ni sà, tìtorí ńgbà tí mo dé bẹ́ẹ̀ yẹn ni orí ló mọ̀ ẹ́ ti jáde. Àtọ̀hún ni orí ló mọ̀ ẹ́ ti jáde. Bẹ́ẹ̀ ni nítorí pé nǹkan yẹn ń yà mí lẹ́nu pé nǹkan tí mi ò mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ pé ẹ mọ̀ ó jẹ́ nǹkan tó strange fún mi pé òun lóríṣiríṣi èèyàn tí n bá rí lè ó lè ní òun lọ kí ọ̀rẹ́ òun lè nọ́mọ òun débi báyìí eléyìí lè ní òun àwọn ń bọ̀ láti ibi iṣẹ́ mọ́tò wọn takú nọ́mọ wọn débi báyìí nínú àgbà tún wà ṣe yẹn mo sáà lóríṣiríṣi different case pé nǹkan míì kojú kán yanjú ládùúgbò kán yanjú ní station ló gbẹ́ lómi débẹ̀ kó ṣe gbẹ́ tó wà níbẹ̀ ló jalè ló ṣẹ̀ ló jẹ́ pé crime ló bá débẹ̀ o orí ló mọ̀ mo sọ pé orí ló mọ̀ pé ẹlòmíì nǹkan tí ò mọ̀wọ́ tí ò mẹsẹ̀ ló gbé débẹ̀ so kó lọ́n ṣáà jẹ́ kó rí wa máa kó wáyọ̀ kó rí wa máa ta kò wá níbi òun rè. Ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ tẹ́ bá mọ̀ pé ẹ lè ṣe fún bàbá yìí ní agbára Ọlọ́run ní agbára ti Ọlọ́run
ní agbára ti Ọlọ́run èmi Olúwaṣẹ́gun mo fi dá yín lójú wípé nígbà tá a bá máa kówó ìwà bá bàbá yìí á tún ṣe fídíò wípé àti kówó ìwà fún bàbá yìí ẹ kúkú ti mọ̀ pé mi ò fẹ́ràn láti máa jẹ ògùn olóògùn tí ilé ògì ńkọ́ ó tó di ìjẹ gbogbo ìrànlọ́wọ́ tó bá wà ní kápá yín ẹ jọ̀wọ́ kó jẹ́ 1,000 naira kó jẹ́ 2,000 naira kódà kó jẹ́ 5,000 naira ó yẹ kóye òǹbáhùn ó wà nínú àpò yín ẹ jọ̀ọ́ ẹ dákun ìrànlọ́wọ́ là ń kéde fún báyìí ká ti ṣe fún arákùnrin yìí náà ti mọ̀ pé òjò ló ń bọ̀ yìí wọ́n ti mú náà wọnú ilé ẹ̀ lóòótọ́ mo wò pé ṣéèyàn ní gbé ní irú àgbègbè yìí ṣéèyàn sì ní gbé nínú irú ilé yìí ẹ dákun ẹ jọ̀wọ́ account number tẹ́ máa fà wọ́n wòye sí òun lélẹ́yìí bẹ́ẹ̀ bá ṣe ń fi síbẹ̀ nọ́mbà èyí tó wà ń bẹ̀ yẹn ẹ kàn ṣe screenshot pé èmi ń kọ́ èmi lágbájá ọmọ lágbájá ń kọ́ èmi náà dá sí ọ̀rọ̀ tí ẹ sọ yìí ẹ kàn send ẹ̀ sí mi lágbára Ọlọ́run gbogbo ẹ̀ pátá báyìí láti máa hàn láti máa dárúkọ wọn yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ǹjẹ́ bàbá táwọn èèyàn bá owó ìdè fún yín ṣé ẹ máa lò dáadáa. inú mi á dùn máa dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà kan yọ mí kúrò ní ìgbèkùn yẹn ni máa lò dáadáa lágbára Ọlọ́run ẹrù bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ẹrù bẹ́ẹ̀ lágbára Ọlọ́run máa lò dáadáa. àwa ò tẹ̀lé ní kówó yìí akàn dédé kò fún yín kódà nǹkan tẹ́ bá máa tà ṣe kẹbi ṣe fún mi kẹbi ṣe ìyẹn àwọn gbọmọ ọ̀la máa fi ṣe fún yín ìyẹn ló lè dùn náà tábà kó fún yín ẹ̀ máa ná náà ni bẹ́ẹ̀ ni ìyẹn ló lè dùn náà lágbára Ọlọ́run àṣìṣe lágbára Ọlọ́run. àmì Ọlọ́run ọba. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn ní orúkọ mi gẹ́gẹ́ bí àṣà mi àti ìṣe mi tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ títí lélẹ́yìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì ìkànnì Lovers Arenas TV ìkànnì tẹ́ já sí yìí mo rọ̀ ọ́ bá mi subscribe sí ẹgbẹ́ rẹ̀ ohun ọ́ rí àmì àkọ́kọ́ níbẹ̀ tí àwọn olóyìnbó yóò máa pè ní notification bell bá mi tẹ̀ bó o bá ti tẹ̀ tán kọ́ yóò gbé option mẹ́ta kan wá ètí ń bẹ lókè òun tí ṣe option a lí àti lí tí àwọn olóyìnbó máa pè ní option all kò bá mi tẹ̀ bó o bá ti tẹ̀ tán kọ́ yọ̀ǹda rẹ̀ ó láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ètò wa ń kọ́ tó bá ti jáde lápá tọ̀dọ̀ mi nígbà yìí àìláàkíyèsí àwọn ìjọba wa àti àrìnfẹsẹ̀sí ló rò pé òun ló ṣe bàbá yìí lágbára Ọlọ́run gbogbo yín tẹ̀sí ń wò mí ogun àrìnfẹsẹ̀sí ogun àkóbá àdàbá òun jẹ́ títí bàbá wa orí ló mọ̀ ẹ bá dágbére fáwọn ènìyàn. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀dá tó ń wo iléeṣẹ́ Lovers Arenas TV lọ́wọ́ yìí ń pé ìrànlọ́wọ́ tẹ́ bá máa ṣe fún mi ibi tẹ́ ti máa mú tọ́rọ́ kọ́bọ̀ Ọlọ́run ọba kó bá mi bùkún fún yín lágbára Ọlọ́run kẹ́yìn náà má rí irú nǹkan tó ń ṣe Rasaki lágbára Ọlọ́run níwò tẹ́ bá tó máa ṣe oore yẹn fún mi mo dúpẹ́ pé nǹkan tí n bá fi ṣe tó jẹ́ pé rọrùn ẹ̀yin tẹ́ ẹ ṣe oore ìrànlọ́wọ́ yẹn fún mi ìdùnnú tí ìdùnnú lẹ́ máa fi jó lẹ́ máa fi yọ̀ ẹ wà ní rẹrù ẹlẹ́rù o ẹ ní ṣe oore ṣe o kò ní kò lórí mi kó wá sórí ẹbí yín o kò ní kúrò lórí èmi náà kó tún wá sórí ẹ̀yin náà ibi tẹ́yin náà bá ń lọ òde ayọ̀ lẹ́ máa lọ rè mo dúpẹ́ fún yín pé ẹ ṣé o orúkọ mi ni Abdulrasaq onílùmọ̀ lẹ́ẹ̀kan sí bye bye. ojú ìbàkan náà ná ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.